ẹni sùúrù kẹ́ tó rìn jìnnà kí ló tàbí sáré lọ sílẹ̀ agbára. mo kí àwọn ará léwọ́ ìkábọ̀. ẹni sùúrù ṣé ẹ̀yin méjì tẹ wà níbàyí ẹ̀ níjọ́ oúnjẹ tí mo sọ. ẹjọ́ tó lọ lóbo yẹn lé ìbúdàwọ̀ ló gàrí oúnjẹ wo ló ṣe gàrí oúnjẹ wo. ó sùn mí ẹ bá bí wọ́n ṣe jọ̀lọ́ fries. oúnjẹ tí mo jẹ gẹ́gẹ́ tí mo gbọ́ ká mo jẹ́ kẹrù ní àgbàdo mi. ìdájọ́ máa parọ́ sísá wa ń kọ́. ẹ̀mí tí ẹni wà ní ọkọ. èmi ò tí ì máa rí mò ń keep ara mi fọkàn mi. òkè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lílé yìí o òkè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ láwa yìí o. mo keep ara mi fẹ́ sọ kí n bá lè níyì lójú ẹ̀ sódà èmi náà lè jẹ oúnjẹ yẹn lájẹ pẹ́. so wọ́n ní ẹ̀gbọ́n wọ́n ní àwọn keep ara wọn tó wọ́n ṣe. Ipe ṣé ká kúkú ra jẹ́ kúkú ra dàbẹ́ ní pé ká. àárín èmi àti ẹni tí mo fẹ́ ẹ mọ̀ àti pé ẹ mọ̀ ó tún da irú àwọn obìnrin. ẹ má yà á fi ọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ bí o lè gbà mo jẹ́wọ́ ẹ gbé yàrá lé mo jẹ́wọ́ pé mò ń wa mọ́tò mò ń wà dáadáa ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ mo tẹ̀síọ́ọ̀dì títí mo fi gbòòkà mo jẹ́ ajẹyè ní màá dẹ̀ jẹ́ àjẹdálẹ́ àjẹjì gbogbo yẹn àfi yọ tán ṣùgbọ́n o bírọ́dà mi àwọn ní ká dákẹ́ pé ká filẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ṣé ẹ̀yin tẹ́ bá fẹ́ ra mọ́tò kẹ́ lọ sílé ibi tẹ́ ok ìgbà tẹ́ fẹ́ ra mọ́tò yín tó wà ń sàlẹ̀ yẹn ṣé testron wà lọ síwájú wà lọ sẹ́yìn kẹ̀tẹ̀ tọ́tù kẹ̀pọ̀ bóyá ó ṣiṣẹ́ dáadáa kó tó di pé ẹ sanwó. Ọlọ́run jẹ́ ká ra ọjà kúkú. wọ́n ní Ọlọ́run jẹ́ ká ra ọjà òkùnkùn. àìtẹ́sán ẹ̀ ti jẹ́ kódà gan-an a wà fa. wọ́n ní àwọn wà fa. níbo la wà dé níbo la tàbí. fa gbogbo wọn tó bá ti parí pẹ̀lú fa ọfà gbogbo tó bá ti parí pẹ̀lú fa. mo wá go against irú nǹkan báyìí normally ẹ wo to me o àwọn tó wà ń ta lè máa gbà mí gbọ́ or something ṣẹ́rí àwa gẹ́gẹ́ bí obìnrin ṣẹ́rí àwọn tó ti marry ní àwọn kinní ló lè dùn sọ tó lè wà àwa gẹ́gẹ́ bí obìnrin táì tí marry ó yẹ ká keep ara wa dáadáa ká bá lè níyì lójú ọkọ tó bá fẹ́ fẹ́ wa because number one tá à ń sọ pé kíní yìí oúnjẹ tá máa jẹ títí láéláé ni kí wá lóde tá wá fẹ́ fi kanjú lábẹ́ gbó. bọ́ tá bá testron mọ́tò náà la máa mọ bí ẹ́ńjìnì ẹ̀ ṣe rí. mọ́tò yàtọ̀ séèyàn o. abdul àfiwé ni o bọ̀ tó jọra wọn. ó jọra wọn. mọ́tò yàtọ̀ séèyàn o. àfiwé ni olùkọ́ jọra wọn. ok ẹ jẹ́ kí wọ́n béèrè ìbéèrè kan lọ́wọ́ sísà mi ẹ ṣègbéyàwó ẹ testron o ẹ ṣègbéyàwó ó wá di ọjọ́ alẹ́ rẹ bẹ́ẹ̀ tó wá di ọjọ́ alẹ́ rẹ bẹ́ẹ̀ ní kíní bàbá ní ọ̀bájú tí ọmọ tí òòjọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí kí lẹ́ wàá ṣe. Sherry ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni medical wípé ó dáa medically. èèyàn wọn ò lè medical ò lè rí yẹn o medical ò lè rí yẹn o. ẹ jẹ́ ń bọ́rọ̀ dé kan ẹ sọ̀rọ̀ kan pa medical sọ. ẹ sọ̀rọ̀ pé medical wípé bóyá ká check gẹ́gẹ́ bí obìnrin tó lọ school bí ò bá tiẹ̀ lọ sí school ṣùgbọ́n tó ní làákàyè tó gbọ́n tèmi àti ẹni tá à ń fẹ́ àjọ lọ ilé ìwòsàn àdé lọ bá dókítà ẹ jọ̀ọ́ ẹ bá mi yẹ arákùnrin yìí wò ṣé kinní ìgbé pẹ́ẹ́lí dáadáa. ẹ jọ jẹ́ gbẹgbẹ́ ẹni sùúrù mo mọ nǹkan tí mò ń sọ. kí ni nǹkan tẹ́ máa ṣe. well máa fún gbogbo lọ́lọ́ Sherry one thing ni pé. náà mi gbà. Adé. ẹni sì ok ẹ mọ̀ ok ẹ sọ wípé tó bá dalẹ̀ ọjọ́ wedding ti bá rí i pé kò gbé pẹ́ẹ́lí rẹ̀ náà gẹ́gẹ́ bí ẹlẹ́ra rẹ̀. kò gbé pẹ́ẹ́lí bíi ti dọ̀mọ́ náà kì í ṣe pé kò gbé pẹ́ẹ́lí kó dàbí ti ọmọ òòjọ́. rí bí kejì mi kan ṣe pẹ́ẹ́lí ó fi pẹ́ẹ́lí. no nǹkan tí mo ṣe àlẹ́ pé bóyá nǹkan ọmọ bóyá kò ṣiṣẹ́ àbí. pé kó náà kì í ṣe pé kò ṣiṣẹ́ pé kó má dàbí ti ọmọ òòjọ́ ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí. ọ̀rẹ́ rẹ̀ jẹ́ ọ̀rọ̀ kò sí jẹ́ ọ̀rọ̀ rẹ̀ jẹ́ àrí kò ṣe dáadáa. àìnítẹ́lọ́rùn máa wọ̀ àìnítẹ́lọ́rùn máa wọ̀ bàbá ó ti wá jẹ́ mi ló ṣe yí fún. no but ẹ mọ̀ Sherry tá bá pray tó bá jò lọ́lọ́ yan tírú kíní yẹn bá ṣẹlẹ̀ lọ aláwẹ̀ mi wá gẹ́gẹ́ bí ẹlẹ́ra ara náà èèyàn máa kọ́ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀mí Ọlọ́run àwẹ̀. aláwọ̀ yìí wá ṣe kíni aláwọ̀ yìí kí ló máa fún wa bóyá àdúrà la máa tẹ́ pamọ́ àbí ká tún lọ sọ sí. ẹjọ́ kí ni dókítà
dókítà máa ṣe sí. A máa gbàdúrà. Medical. Bona, no. Ìkejì mi ò sótọ́. No, wọ́n sọ. Mi ilé ti torí ẹ̀ kí ni mo fẹ́ fi marriage mi sílẹ̀ náà. Ẹ mọ̀ for life ni kí ni tá à ń sọ yìí. Okay, kí lóbìnrin jókòó tì nílé ọkọ? Àwọn kan máa sọ pé ọmọ ni. Ẹgbẹ́ ṣe lóòótọ́ ni ṣé ọmọ ni gbogbo àwọn obìnrin jókòó tì nílé ọkọ? Kí lóbìnrin jókòó tì? Well, ó wà lára ẹ̀. Kí lóbìnrin jókòó tì nílé ọkọ? Ṣé ọkọ àtọmọ náà ni àti. Now nígbà tó jẹ́ ọkọ àtọmọ àti agbọ́pọ̀mọ̀ lè sọ now tó wá di ọjọ́ alẹ́ ìgbéyàwó tí gbogbo ẹ̀ tí ò wá ju ti ọmọ òòjọ́ ńkọ́. Adé olúwo wa ọmọ rẹ báyìí. Kí lẹ máa ṣe ẹ̀ẹ́dẹ̀ máa kí lẹ́yìn máa ṣe. Ọ̀dọ̀ inú òyàn ní. Kí lẹ máa ṣe. Inú ọkọ bá inú ọ̀tá mi ò ní dùn náà pé màá pè wọ́n lọ irú kí wá lélẹ̀ báyìí but the next step solution la máa fẹ́ wá. Okay, kí wá ní solution tẹ máa ṣe sí. A máa tọ. Testron náà Testron. Kí ni solution tẹ máa ṣe. Solution tá a máa ṣe pé number one náà ẹ mọ̀ kò sí nǹkan tó ju àdúrà lọ ẹ má gba ẹ ní sùúrù a máa fi lé Ọlọ́run lọ́wọ́ and also medical wise bóyá adé lọ sọ́dọ̀ doctor nǹkan tó bá lè rí. Tí doctor bá ní kò ṣàtúnṣe. Pẹ̀lú Ọlọ́run gbogbo ní ṣíṣe human a lè Ọlọ́run ṣe rí Ọlọ́run ọba tó so yín pọ̀ láti pray tọ́lọ́run dẹ̀ ti connect wa pọ̀ ṣó yẹ yín kan tí mi try láti sọ tá bá rí irú ìṣòro báyìí pé Ọlọ́run ìwọ ló lẹ́ni ìdá o tí mo rárí dájú nǹkan tí mo rí bọ̀ bẹ́ẹ̀. Mo wá àti ewu àti mọ̀ pé ẹ̀fẹ́ sòótọ́ ọ̀rọ̀ ṣé kò ń sọ ẹgbẹ́ ẹ̀fẹ́ sòótọ́ ọ̀rọ̀ brother tó bá jẹ́ pé ẹ̀yin nírú ẹ̀ wá ṣẹlẹ̀ sí nǹkan ni tibítà wí ni ògbé pẹ́lí tó dàbí tọmọ tuntun kí lẹ máa ṣe tẹ́ẹ̀dẹ̀ ti fi ẹ̀tàn fẹ́ sísà pé God bless you ó dalẹ́ ọjọ́ ìgbéyàwó. A lè jẹun. Kí ló máa lé kí lẹ máa ṣe. Kí ni ẹ jẹ́ kí n ti ọkọ mọ the actual kí ni nǹkan tí ẹ sọ pé kó ṣẹlẹ̀ gangan tó máa ṣẹlẹ̀ ẹ mọ̀ pé ní títọ̀dọ̀ wọn ẹni pé kò gbé pẹ́lí ni àbí. Tó bá jẹ́ pé ní títọ̀dọ̀ mi ọkùnrin yẹn bóyá ojú ẹ̀ ò là rárá. ok èmi ni ọkùnrin tí kò gbé pẹ́lí ni àbí. Ẹ̀yin ni ọkùnrin tí kò gbé pẹ́lí. Báwo ni kò ṣe ní gbé pẹ́lí ẹ má yẹ ká ẹ má yẹ kí n no ọkàn sọ ni ká gbé pẹ́lí kò àti lè máa ṣe. Ọmọ kan fi ìkó yẹ kẹ put ẹ̀ ǹjọ́ dàbí ní pé azin. No ẹ̀yin gangan ṣe bẹ́ẹ̀ tán ẹ̀yin gangan ó yẹ ẹ̀yin. Kò sí èmi ni ọkọ ìyàwó sí àbí. ṣé ẹ máa gbọ́ kò sí ni kí ojú ọjọ́ kó má là ojú ọjọ́ máa là ó di dandan ojú ọjọ́ máa là fóbìnrin ó di dandan ṣùgbọ́n òkè ẹ jẹ́ wá ṣe báyìí tó bá jẹ́ pé nígbà tó di alẹ́ ọjọ́ ìgbéyàwó tẹ̀wádìí wípé sista fóòmù ni wọ́n ti ń fi sí ọ̀rọ̀ ibi abẹ́ òròǹbó ẹ pé fóòmù ló wà ń bẹ tí ò sí kankan tó dàbí tọmọ òòjọ́ kí lẹ máa ṣe. Fóòmù náà gbé sí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ a lè díẹ̀ o ṣé ti rí a jẹ́ pé ilé baba yá nìyẹn. ọdún fi ọwọ́ àyàwó ẹ nífẹ̀ẹ́ obìnrin yẹn ni ẹ nífẹ̀ẹ́. Ó deceive mi ẹ nífẹ̀ẹ́. ó deceive mi sẹ́ ẹ nífẹ̀ẹ́. ẹ̀tàn ti wọ̀. mo fi ẹ̀tàn ti ṣé mo pé àti Christianity sí pé kó má sí pé ẹ̀fọ́ ara yín. ìgbà tẹ́ béèrè lọ́wọ́ mi mo ní màá tẹ̀sẹ̀ pa. So tó bá yẹ pé kò wá sí kankan bẹ́ẹ̀ ilé bàbá ẹ̀yá náà nu. Ilé bàbá yá nìyẹn. Ẹ̀yin kọ́ ìsòtọ́ now this time around ẹ jẹ́ ká sòtọ́ ọ̀rọ̀ sí tọ̀rọ̀ wa bá pẹ́ yìí nǹkan kí lẹ máa ṣe. Well ẹ jẹ́ ká sòtọ́. No jokes apart. Jokes apart kọ́lọ̀ number one mo ti kọ́ sọ pé kọ́lọ̀ má jẹ́ ká ṣe tó bá yẹ kó ṣe dẹ̀ a máa kọ́kọ́ lọ wá solution. kọ́kọ́ lọ wá ó ti di ọ̀rọ̀ ti dọ̀rọ̀ sí ẹnìkan. Gbogbo yín tẹ́lẹ̀ ìrọ̀lẹ́ ìfẹ́ ti graduate tó wà látẹ̀kọ́. Ẹ jẹ́ kí mi sọ ọ̀kan mo ní tá bá ní ká yọ ti eré àti àwàdà kúrò ńbẹ̀ ẹ mọ̀ pé ìfẹ́ ó ṣe kókó láàrin ọkọ àti ìyàwó ṣètìrì ní ká yọ tàwàdà kúrò ṣètìrì nǹkan tí wọ́n bá dojú kọ láti nígbà lẹ́yìn ìgbà tí wọ́n ti sọ pé okay yes I do for better for worse ló yẹ kó jẹ́ ó yẹ kí ẹ̀yin méjèèjì kẹjọ pawọ́pọ̀ kẹjọ wá solution ni. ìwọ mi láìké kí àwọn èèyàn ká máa tanra wa yìí ló nígbà tí ẹ fẹ́ ìyàwó tó dẹ̀ di alẹ́ ọjọ́ ìyàwó
tẹ wá rí pé láti bẹ̀rẹ̀ fóòmù ni sísá ń lò kí ní àyà wọn níṣẹ́ ló dàbí ti ọmọ tuntun ẹ wá sọ fún mi pé for better for worse brother sísá mi náà sọ wípé kò tiẹ̀ sí ẹni sùn funny enough kò tiẹ̀ sí bí òṣèlú mọ̀ because tẹ bá ń sọ̀rọ̀ nípa fóònù tá à ń tiẹ̀ sọ yìí náà gan ṣé kò tiẹ̀ ó lé ọ̀ṣà wà tí kò bá tiẹ̀ sàǹfààní àti tú. ọ̀gì wà ṣùgbọ́n fóònù. tẹ bá ṣe kí náà kẹ́yìn náà máa rí bẹ́ẹ̀ máa fi kí. Sherry ẹ má bínú mà mo fẹ́ sọ̀rọ̀ sí nǹkan tẹ́sí ẹ sọ wípé ẹ mọ̀ pé for better for worse normal tó bá tiẹ̀ rí bí tọ́ ọmọ òòjọ́ tó bá nífẹ̀ẹ́ ìyàwó mo believe pé tóbìnrin bá bóyá tóun àtọkọ ẹ̀ bá mi tó bá lóyún àwọn máa develop náà. yóò bá wá develop nǹkan. ó níbi tó lè yọ bí. ọba ẹ̀jẹ̀ mi à ń lọlé náà nìyẹn mo lérò pé ẹ gbádùn ètò lẹ́ni ètò ọba bẹ́ẹ̀ ètò lórí Orísun tẹlifíṣọ̀n àwọn àlejò mi wọ́n ti sọ̀rọ̀ sílẹ̀ jàǹtì rẹ̀rẹ̀ ẹ̀yẹn wá mú ilé tó bá jẹ tèyí mẹ́kọ̀ọ́ ẹ má wàá fi gbogbo ẹ̀ ṣe àwàdà o ẹ jẹ́ kí gbogbo ká fi gbogbo ẹ̀ ká fi ṣe àríkọ́gbọ́n ẹ̀yin náà mọ̀ pé lórí Orísun ìgbádùn mi ni wàhálà tiwa gbogbo ilé ìta ti sọ látẹ̀kan kí èèyàn kan méjì mẹ́ta kan rí ọgbọ́n kan àbí òmíràn kan rí mú jáde níbẹ̀ ni eléyìí fi sọ pé gbogbo àwọn tí wọ́n ń wá ìyàwó pátápátá ní mùsùlùmí ní ti kìrìsìtẹ́nì ẹ̀yin ṣáà ti kàn sí mi ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp sórí 078652208 àwọn tó bá ní iṣẹ́ lọ́wọ́ tí wọ́n dẹ̀ jẹ́ wípé nǹkan tó ń ṣe ó dá wọn lójú ẹ tẹ́ wùṣẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan ẹ lọ sí www.youtube.com/Orisun TV lórí Facebook ńkọ́ www.facebook.com/Orisun TV àwọn àlejò mi ẹ̀gbọ́n nọ́mbà wo ni wọ́n lè pè mí sí náà. ẹ lè pè mí sí orí 08035721823. ẹ wà lórí Facebook. yà mo wà orúkọ yín lórí Facebook. Ẹnìtàn Success Bóṣùdé. Ẹnìtàn Success Bóṣùdé lórúkọ wọn lórí Facebook. bó náà wọ́n ti ní ọkọ àfẹ́sọ́nà. well ẹ lè pè mí sórí 08020830680. lẹ́ẹ̀kan sí. 08020830680. lórí Facebook ẹ wà ń bẹ̀. yeah that's Blessing Shopade Bona. okay Blessing Shopade Bona àti ńlọlé náà nìyẹn 07086562208 3000 lẹ́ẹ̀ bá fi ṣe registration káfíńrẹ́ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ gbogbo ojú tó ń wò mí nínú ilé I love you all.